tèmi ní Yomi King tí mo bá yín mọ̀ sí Opebe ní sí ọkọ mi. Wọ́n máa ní ṣókí lọ́bẹ̀ òde ṣe lè sọ ọ̀rọ̀ ìgbésí ayé bàbá Suwe ní ṣókí. Ìgbésí ayé ọ̀rọ̀ bàbá Suwe ó pọ̀ rẹpẹtẹ. Ẹni tí ó struggle láti ilẹ̀ ní bàbá Suwe tó gbìyànjú pé òun fẹ́ jáde káyé òun ní mímọ̀ nínú ayé tó lọ́n dẹ́gbà fún. Torí ní ìwọ̀nba ìgbà tẹ́mi súnmọ́ bàbá Suwe olókùn ọ̀sọ́gbọ̀n ni òun, ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ìbá ṣe pé tó mẹ́jà kákò ìkúrú mẹ́jà kákò bàbá Suwe ìwà lẹ́nu àwọn tó yìí máa ṣe ìdájọ́ máa ṣe struggle continue báyìí, ṣùgbọ́n bá a ṣe fẹ́ tó kọ́ lọ́wọ́ fẹ́ jù wá lọ sí ta lè ṣe sí yẹn. Bàbá Suwe jẹ́ ìdá kan tẹ́ pé ó nífẹ̀ẹ́ ọmọ ìkíni ó nífẹ̀ẹ́ àgbàlagbà aláwàdà ni nínú àwàdà tó yẹ wà láyé ńlá wa tó máa ń ka 100% wájú ọjọ́ ti bàbá Suwe just like bí bàbá yẹ ní bàbá mi ìwọ̀n comedian bí bàbá yẹ ní ọlọ́run dá ní bàbá mi ṣùgbọ́n ọ̀tọ̀ ní tiẹ̀ wọ́n ní ọ̀tọ̀ ní ti kọ́ náà òkúta ìyẹn ló jẹ́ kémi àti wọn náà ká tó jọ lẹ́wọ̀ kájọ sọ̀rọ̀ àti àwọn pé ní dimension ta tún lè gbé wọ kọ́mẹ́dì agbóhùn ewu agbó oríṣiríṣi síta àgbéwọ̀ kọ́mẹ́dì tán agbórin wọ̀ gan nígbà yẹn Angelina ní ká sọ ni agbórin wọ̀ nígbà tí Mọ́ládùn náà tún wá agbórin wọ̀ síta kí n gbé wọ̀ tẹ́ kó máa ń jẹ́ ọ̀tún